ọwọ́ ti bá Fẹ́mi géètì o ọwọ́ ti bá ẹ mọ arákùnrin kan tó bú ọ̀gbẹ́ni tó bú Alhaji Taye Currency ẹ sọ̀rọ̀ sí wọn tí ẹ kò sí tí wọn fi hàn wé tó sí tí ò fi hàn wé tán arákùnrin kan náà òun náà lọ jáde sí Portable tó ní láwọn ò ní POP Ìbàdàn tẹ bá rí adúrò pé àgùràgùdì iṣẹ́ ọ sọ̀rọ̀ sí Taye Currency ó ní wọn ò ní lẹ́fù ò ní kankan àsọkùnrin àṣìbá bá ńlá fún ọ̀lẹ́ ni tẹ bá ń gbọ́ Fẹ́mi Gate of Nigeria òun ní jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ọ̀pọ̀lẹ̀ tó báyìí ní sunkún bí ọmọ èké ẹ̀fà balẹ̀ ẹ̀rù bó ṣe ń sunkún. ọ̀pọ̀ àmì náà dàgbà bí kí n bú ẹ lọ yẹ̀ wò torí tó mẹ́gbọ̀n lórí burúkú ọmọ tó ń bú àwọn àbàdàn ní ọjọ́ sọ̀rọ̀ pé ó bọ̀ gàtí wa náà ṣé dìdìrì ni wọ́n ní ó mọ̀ pé kí ìlú àmàlẹ̀ tipẹ́tipẹ́ ó mọ̀ ọdọ́ ọmọdé. ẹjọ́ ìkẹrà bóyá ṣe bóyá mọ́ ẹ́tà ló jẹ́ kí ẹ́tà rẹ̀ padà. wájú ẹ̀ tó bá jẹ́ ajẹ́pọ̀ olóńgbù rẹ̀ ó sì dájú pé. mo ní kọ́ mọ̀ pé wá bàdàn ni mo ní kọ́ mọ̀ pé. kí ló kẹ́ pẹ̀lú Beckham. Tóbi Nation ni. ó yá sọ ẹ̀ báyẹn kí ló kẹ́ pẹ̀lú Beckham. Tóbi Nation ló sọ̀rọ̀ Beckham kété bí mo sọ̀rọ̀ Beckham. Tóbi Nation ni. Èkó Tóbi Nation wà bá Beckham mọ́ Tóbi Nation. Ní sẹ́wọ̀n kan ni. Èmi mo sọ̀rọ̀ ẹ̀mí àti Tóbi àjọwà láìfù wà bàmí lè pa. Tó bá jẹ́ wọn máa gbẹ́ ní nǹkan kún. Bàmí àti láìfù wà ẹ dákẹ́. Ẹ mọ gbọ́ nǹkan tí mo sọ ẹ gbọ́ ẹjọ́ ẹ̀fà balẹ̀ gbọ́ ẹjọ́ lọ́mù ìgbẹ́ yìí. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí mo sọ? Ẹgbọ́ Tóbi ni mo dákọ̀ Tóbi mo dákọ̀ ẹgbọ́. Fi ìbú Tóbi ló sọ Tóbi ló sọ. Fi ìbú àfà mi lè bú àfà Tóbi Nation ló sọ Tóbi ló sọ. Ṣé Tóbi Nation lélẹ̀? Ṣé Tóbi Nation là ń wò yìí ni? ẹ sì pokọ ọ̀yà fún ẹ̀yin yẹn wa Ìbàdàn burú o mo bẹ̀rù Ìbàdàn o wọ́n bá wọn bú Ìbàdàn o wọ́n Fẹ́mi Gate dé Ìbàdàn o káláwọn Ìbàdàn kan ní wọn gbá Portable mọ́ nígbà tó ní wọn ò ní POP ká ní Portable bá lọ Ìbàdàn dákùn wọn bá ṣe fún un náà tí bí wọn bá ṣe mú Portable náà nìyí bí wọn bá mú wọn ṣe má díẹ̀ ọwọ́ bá Fẹ́mi Gate ẹ̀ fi ṣe bí ìkòkò wọ́n lọ́ọ́ bá kọ́ sànù wà báwọn Ìbàdàn ṣe rí nu Ìbàdàn ṣe kọlu o Ìbàdàn ṣe bá já o Ìbàdàn mọ́jàmọ́jà bóyá ṣe mọ́ kìyàn ònù ọwọ́ bá Fẹ́mi Gate o bọ́ bí àbíkí náà ń pè àsóòjù báyìí náà lọ ẹni tó bá ju ni lọ ó lè ju nínú ẹni tí èèyàn ọba lè dámú èèyàn máa ṣe kí ni o kéèyàn ó kódà kéèyàn lè dáyàn mọ́ kéèyàn sọ̀rọ̀ ẹnu ẹ̀ kó fáwọn tí ọmọ àbúkẹ́ èèyàn yé bú yàn èébú bíbú kò sí tí ò lè fà fún yàn o ilé Fẹ́mi Gate báyìí o òun rèé o ojúlé ọmọ Yorùbá ẹ jẹ́ àkíyèsí ẹnu wa o ẹnu o ní pa wá o kó dàbọ̀.